ogun ńlá ó ti dìde sí olórí oko orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu nítorí wípé àwọn alátakò wọn ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ̀ báyìí o tó sì jẹ́ pé ògbóná gbòǹgbò lára àwọn tó fẹ́ figagbága pẹ̀lú tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ìyẹn alhaji atiku abubakar tó ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ti gbé tinubu lọ sí ilé ẹjọ́ o tó sì ń bẹ ilé ẹjọ́ wípé irú tinubu kọ́ ló lẹ́tọ̀ọ́ láti díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní ọdún tó ń bọ̀ àti wípé kí ilé ẹjọ́ kan gbégi dínà tinubu láti má ṣe jẹ́ kó kópa nínú ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀. kì í ṣe ìròyìn mọ́ pé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà Independent National Electoral Commission INEC wọ́n ti kéde ìgbà tí ètò ìdìbò ààrẹ àti ti gómìnà orílẹ̀-èdè nàìjíríà yóò wáyé lọ́dún 2027 inú oṣù kìíní ni wọ́n ní ètò ìdìbò ààrẹ àti tàwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin làbújá ni yóò wáyé nígbà tí ètò ìdìbò ti àwọn gómìnà àti tàwọn aṣòfin ìpínlẹ̀ tí yóò wáyé ní oṣù kejì ọdún tó ń bọ̀ February 2027 ṣáó àwọn olùdíje mẹ́ta ni wọ́n gbajúmọ̀ jù tó sì dájú pé ọ̀kan lára wọn ni yóò di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún tó ń bọ̀ ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu tó fẹ́ ṣe sáà kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, alhaji atiku abubakar tí ó fẹ́ ṣe ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti peter gregory obi tó ń fẹ́ ṣe ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress ADC. ẹ sì rántí pé ìgbà kẹrin rèé tí atiku tí yóò wà lórí ètò ìdìbò láti jáde gẹ́gẹ́ bí olùdíje tó sì jẹ́ pé lásìkò ètò ìdìbò méjì tó kọjá inú ètò ìdìbò ọdún 2019 àtọdún 2023 Atiku díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ní ọdún tó kọjá. ṣáò Atiku Abubakar ti gbé Tinubu lọ ilé ẹjọ́ gíga ìlú Àbújá báyìí ó sì ní kí ilé ẹjọ́ kan fagilé Tinubu kó má dà lè kópa nínú ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀. ǹjẹ́ kí ni ìdí tí Atiku fi gbé ìgbésẹ̀ yìí? ó ní ayédèrú ìwé ẹ̀rí àgùnbánirọ̀ NYSC certificate nínú Tinubu kó sílẹ̀ fún àjọ INEC láti fi di ààrẹ lọ́dún 2023 òun náà ló sì tún kó filẹ̀ láti tún fi díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀. ó ní nínú ìwé ẹ̀rí náà orúkọ tí Tinubu lò nínú ìwé ẹ̀rí àgùnbánirọ̀ ní Tinubu Bọ́lá Adékúnlé ṣùgbọ́n ó ní Bọ́lá Ahmed Tinubu ní Tinubu ń jẹ́ èyí tí ó fi hàn pé ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ tó wà ń bẹ̀ àti pé ayédèrú ìwé ẹ̀rí ní Tinubu lò. ó ní lábẹ́ òfin ọ̀nà ńlá lélẹ́yìí tó sì ní kí ilé ẹjọ́ ká má ṣe jẹ́ kí Tinubu kó kópa nínú ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀. bẹ́ẹ̀ ló tún ní kí wọ́n pa àjọ INEC náà láṣẹ pé Tinubu gbọ́dọ̀ mú ojúlówó ìwé ẹ̀rí tó ń lò wá yàtọ̀ sí ayédèrú ìwé ẹ̀rí tí ó ń lò kiri.